والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين وبعد. adúpẹ́ fún Ọlọ́run ọba atọrọ àlékún ìkẹ́ pẹ̀lú ìgẹ̀ fójíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. gbólóhùn wa méjì ní lásìkò yìí òun náà ló dá lórí hukuku ra'i wa ra'iyya. ìyẹn ni wípé ojúṣe àwọn tí wọ́n ń darí wa àti ojúṣe àwa tí wọ́n ń darí rẹ̀. ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, Islam ó ṣe àkọlé kan fún ìjẹ́ olórí púpọ̀, torí wípé bí olórí bá dára àwọn tó wà lábẹ́ rẹ̀ wọ́n á sábà máa dára. olórí ó dà gẹ́gẹ́ bí orí ẹja. nígbà yòówù tí orí ẹja bá bàjẹ́, dájúdájú ara ẹja tó kù yóò di bàjẹ́ ni. olórí Islam kà kún débi wípé kò dìgbà tí a bá ń darí ìlú ká tó máa jẹ́ olórí, kò dìgbà tá a bá ń darí ìpínlẹ̀ àbórílẹ̀-èdè kó tó di pé a máa jẹ́ olórí. kódà bí èèyàn bá ń ṣèrìn àjò téèyàn tó méjì àbí jù bẹ́ẹ̀ lọ ní òjíṣẹ́ ńlá Muhammad pàṣẹ fún wa wípé ká yan olórí láàrin wa. eléyìí ni ó mú wa kí a fi lè rí ìrìn àjò èyí tí ó dára, láàfin ní máa ṣe ìyàn jíjà àbí ká má gba ọ̀rọ̀ síra wa lẹ́nu. ẹ rí i pé àwùjọ tí ó bá sí olórí ń bẹ, ẹ rí i wípé níṣẹ́ ni àwùjọ yẹn máa ń dàrú. nítorí ìdí eléyìí Islam ó gbé àwọn kankan kalẹ̀ fún àwọn tó jẹ́ olórí pé kí wọ́n máa ṣọ́, kí wọ́n dẹ̀ máa ṣe àkọlé kan rẹ̀. alákọ̀ọ́kọ́, kí olórí kó mọ̀ wípé ìwà ìjẹ́ olórí responsibility ni, masuliya, kì í ṣe àyè ìgbádùn àbí àyè afẹ́. bó bá ṣe wípé gbogbo àwọn tí wọ́n ń ṣe lórí lónìí wọ́n bá mọ pàtàkì ẹrù táwọn fẹ́ dìrò àwọn ni, níwọ̀n ni wọ́n mọ̀ sáré helter skelter lórí pé àwọn fẹ́ ṣe olórí, nítorí pé àdánwò ni. ìgbà yòówù tí wọ́n bá ti tìyàn síbẹ̀ tán wọ́n dá ohun tọ̀hún dá ni. ìjẹ́ olórí àmánà ni, ńgbà fi sọ́dọ̀ ni. ìjẹ́ olórí èèyàn mélòó ló wá ń ṣọ́? èèyàn mélòó ni wá ń ṣọ́ ìjẹ́ olórí? èèyàn mélòó ní ṣe ojúṣe rẹ̀ tó ìjẹ́ pé Ọlọ́run ọba tó la rẹ̀ gan-an Al-Qur'an ń sọ fún wa nínú àyà èyí tí a máa ń kà ní gbogbo lọ́pọ̀lọpọ̀ ní kútùbà ọjọ́ Jímọ̀ wípé ní inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'izukum la'allakum tadhakkarun. Ọlọ́run ló dọwọ́ yín o, ẹ máa ṣe déédéé, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ olórí. ẹ má sọ pé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ yín nìkan lẹ́ẹ̀ máa ṣe fún. ẹ má sọ wípé àwọn ará àdúgbò yín nìkan lẹ́ẹ̀ máa ṣe fún. ẹ má sọ wípé ọmọ ìlú yín nìkan lẹ́ẹ̀ máa ṣe fún. kódà ẹ má sọ pé àwọn tó dìbò fún yín nìkan lẹ́ẹ̀ ṣe fún. ẹ ń jẹ́ olórí fún gbogbo agbègbè yín ni. gbogbo wọn lẹ gbọ́dọ̀ ṣe dáadáa fún, ẹ gbọ́dọ̀ ṣe déédéé fún wọn, ẹ gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn, ẹ gbọ́dọ̀ jẹ́ kó máa gbé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. olórí gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ amúnù ìfọ̀kànbalẹ̀. olórí yòówó lè jẹ́ tí dàrúdàpọ̀ bá ń ṣe lábẹ́ rẹ̀ Ọlọ́run bó bi léèrè ní ọjọ́ àlìkìyámà. àwọn nǹkan pàtàkì tí ẹ̀dá fi gbádùn ayé àbí tó wà pàtàkì nínú tó wà essential nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn kí olórí mójútó, kó rí i pé òun ṣe tàwáfúrù rẹ̀, ó pèsè rẹ̀ fún àwọn tí wọ́n wà lábẹ́ rẹ̀, bí omi, bí iná electric gẹ́gẹ́ bí àsìkò tá a wà yìí, bí ìfúnyàn lẹ́kọ̀ọ́, ìpèsè ẹ̀kọ́, bẹ́ẹ̀ náà ni ètò àlàáfíà, ètò ìlera.
bákan náà ni títún ọ̀nà ṣe fún gbogbo ẹni tí ó máa lọ tí ó máa bọ̀. Ẹ má sọ wípé gbàtà yìí ti ń fò lókè àwa táwa ń rìn nílẹ̀ ẹ dákun ẹja máa rí ibi tó dáa rìn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ara àwọn ojúṣe fún àwọn olórí ni. Ká wá mọ̀ lẹ́ẹ̀kan sí wípé olórí tí bá ń ṣe déédéé ìjọba wọn máa ń dúró dáadáa. Kódà bí olórí yẹn kì í ṣe mùsùlùmí, ẹni tí ó bá wá ṣe déédéé kódà bó jẹ́ mùsùlùmí ìjọba rẹ̀ máa ń wó ni o. Ẹ má jẹ́ ìjọba yín ó wó látara wípé ẹ máa ṣe déédéé láàrin àwọn ènìyàn. Ẹni tó bá jẹ́ olórí ṣùgbọ́n tí kò lo ipò rẹ̀ dáadáa, Ọlọ́run ọba ó níyà tí ó fi jẹrú ẹni bẹ́ẹ̀ ní ọjọ́ àlìkìyámà. Àwa kọ́ la sọ eléyìí, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ó sọ fún wa wípé ní ẹni yòówù tí bá ń jẹ́ olórí ṣùgbọ́n tí kò ṣe déédéé láàrin wọn àbí tí kò ṣe dáadáa fún wọn, irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run fi ìyà èyí tó tó ìyà yóò fi jẹ ní ọjọ́ àlìkìyámà. Torí ìdí eléyìí èyí tẹ̀ ń darí wa ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ gbìyànjú kí ẹ rí pé ẹ ń ṣe déédéé, ẹ gbìyànjú kí ẹ rí pé ẹ ń ṣe dáadáa kí ẹ fi lè láǹfààní àti lè rí ìkẹ́ Ọlọ́run, kẹ́ má wàá fi rí ìyà Ọlọ́run ọba ní ọjọ́ ìdájọ́ ní ọjọ́ àlìkìyámà. Tó apá kejì ọ̀rọ̀ yìí òun náà ni ojúṣe wa láwa tí wọ́n ń darí àwa aráàlú. Àwa náà lójúṣe tá a ṣe fún àwọn olórí wa. Ohun àkọ́kọ́ tá a ṣe fún wọn àdúà lahum, ẹ jẹ́ á máa ṣàdúà fún wọn wípé kí Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga kọ́kọ́ wọn máa ṣe. Ìkànnì àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin mo rò wípé ìmáàmù Ahmad ibn Hanbali ni ó sọ fún wa nínú ọ̀rọ̀ tó gbajúmọ̀ wípé tó bá ṣe wípé Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga fi hàn òun wípé àdúà ẹyọ kan ló kù tí Ọlọ́run ọba gbà lọ́wọ́ òun ó tọ́jú àdúà ẹyọ kan yẹn fún olórí, nítorí wípé bólórí bá dáa ọmọ èèyàn ó dáa. Ẹ jẹ́ á máa ṣàdúà fún wọn. Alákọ̀ọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì nínú tí ká máa ṣe fún wọn an-nasiha, ẹ jẹ́ á máa kìlọ̀ fún wọn. Ẹ má jẹ́ kójú wọn ó tì wá ká má lè sòdodo ọ̀rọ̀ fún wọn. A sọ pẹ̀lú ládàbí ni, pẹ̀lú ẹ̀kọ́, kì í sípà jágbe mọ́ wọn, kì í sípà bu wọn kọ́. Àmọ́ olórí wa nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ń wù wá, nǹkan báyìí nǹkan báyìí ń jẹ wá ń yà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí mùnáfìkì ni wọ́n máa jẹ́. Ojú ọmọ pa wọ́n lórùn mú àwọn olórí wọn wá ságbègbè wọn, ńgbà yẹn ni wọ́n tún ọ̀nà ṣe, wọ́n wá kún lọ́dà. Ṣé ajẹ́ yìí pé ẹ ní bùkátà sí kọ́ńtọ́bà yín tọ́nà yín ṣe mọ́nà? Yẹn ni pé inú ìgbádùn lẹ́wà ẹ wá kọ́ ẹ ṣe mùnáfìkì ẹ sòdodo fún wọn. Ẹ̀yin náà ní ntọ́nà bó bè lọ́wọ́ yẹn níjà kìyàmà wípé kí ló dé tẹ́ ẹ máa sọ òdodo ọ̀rọ̀ fún àwọn olórí yín. Àwọn olórí yín ẹ̀yin tí ẹ bá súnmọ́ wọn ẹ gbìyànjú kí ẹ rí pé ẹ ń pè wọ́n ṣàkíyèsí. Ibi báyìí la bá nǹkan dé, ibi báyìí ló kù tí a ti ṣe. Ẹ má jẹ́ á gbàgbé àdéhùn tá a ṣe nígbà tí wọn ò tí ì dìbò fún wa. Nǹkan báyìí ń jẹ àwọn àgbègbè báyìí níyà. Gbogbo eléyìí àwọn tó bá ń wà lẹ́gbẹ̀ẹ́ olórí kí wọ́n kà kún kí wọ́n sì máa ṣe iṣẹ́ lé lórí. Ayò kò ṣe ọlọ́gbọ́n bí wọ́n léèrè o. Lọ́pọ̀lọpọ̀ gbà olórí mi àmà dáa, ṣùgbọ́n àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀mẹ̀wà àwọn ni wọ́n máa ń da ojú ọ̀rọ̀ rú fún wọn, nítorí pé wọn ò ní bá wọn sòdodo ọ̀rọ̀ nítorí ìtàkò tiwọn. Wọn ò ní bá wọn sòdodo ọ̀rọ̀ nítorí wípé àwọn fẹ́ rí ojú rere ẹni yẹn. Wọ́n mọ̀ wá purọ́ fún wọn pé wọ́n sà ń yìn yín ni o, àwọn èèyàn sà ń dúpẹ́ fún yín ni o, àwọn èèyàn sà ń kí yín ni o. Ẹ̀sìn káwọn èèyàn ò kí wọn, ẹ̀sìn káwọn èèyàn sọ̀rọ̀ wọn dáadáa. Ọkàn jẹ́ pé tó bá rí wọn kì í lè sọ̀rọ̀ mọ́, torí pé ní wọ́n máa ń sọ ní Lárúbáwá wọ́n ní èèyàn ńlá bá rí ẹ̀rù máa bá ní kì í lè sọ̀rọ̀. Àmọ́ èèyàn kékeré ìgbà yòówù tí a bá rí àásọ̀ tó wù wá lọ́dọ̀ rẹ̀. Èyí tí a wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ máa fi ládàbí pé wọ́n ṣàkíyèsí kí wọ́n fi mọ̀ pé ojúṣe àwọn tó yẹ káwọn ó ṣe. Nínú ojúṣe wa fáwọn olórí wa àtọ́à, ká máa tẹ̀lé wọn, ká máa tẹ̀lé àṣẹ wọn. Ẹ ṣe nǹkan báyìí ẹja gbọ́ ká dẹ̀ tẹ̀lé. Tí a bá kọ̀ tá a tẹ̀lé àṣẹ àwọn olórí, ìlú ó dàrú. Bí wọ́n bá tẹ̀ wá sí ẹja máa tẹ̀ síbẹ̀ lódiwọ̀n gbà tí wọ́n pa wá láṣẹ pé lódiwọ̀n gbà tí wọ́n pa wá láṣẹ wípé kí a máa ṣe Ọlọ́run ọba.
arígbọ́ nínú ọ̀rọ̀ tó lálàáfíà wípé la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq, a kì í tẹ̀lé àṣẹ ẹni tọ́lọ́run ọba dá ká fi máa wá ṣẹ ẹni tó dáni tí í ṣe ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga. ẹ má tẹ̀lé aláṣẹ tẹ́ fi máa wá ṣe ọlọ́run, ẹ bá wọn sòdodo ọ̀rọ̀, ẹ wà pẹ̀lú wọn pẹ̀lú àdúrà, ẹ má tẹ̀lé àṣẹ wọn lópin ìgbà tí wọn bá yapa tọ́lọ́run ọba. gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ohun tó yẹ kí àwa tí a jẹ́ aráàlú tó yẹ ká ṣe fún àwọn olórí wa ní. a jẹ́ wípé Islam ó balance ẹ̀, ó sọ ojúṣe olórí fún un kó ṣe dáadáa, kó mójútó àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀. ó sọ ojúṣe àwa tí wọ́n ń darí jẹ́ tí wọ́n ń dà jẹ́, ó sọ fún wa pé káwọn náà ṣe dáadáa fún wọn, ká bá wọn ládùúà, ká bá wọn sòdodo ọ̀rọ̀, ká sì bá wọn ṣe ìfọwọ́sowọ́pọ̀, ká tẹ̀lé àṣẹ wọn lórí wọn gbà tó bá ní ká ṣe ọlọ́run ọba. àti àtàwọn tó ń ṣe olórí àtàwọn tó ń ṣe olórí lórí, gbogbo wa a ní àbọ̀ tá a jẹ́ wájú ọlọ́run ọba. a jábọ̀ ní kí la ṣe káfí wálé rábọ̀ tó dáa jẹ́ ẹja páyọ̀ ọlọ́run, ẹja mójúṣe wa, ẹja tẹ̀lé ọlọ́run ọba kó bá wa tún ìlú ṣe. gbogbo ìlú tá a ti ń gbọ́ wa, ọlọ́run kó bá wa sọ àwọn olórí wa dèèyàn dáadáa, ọlọ́run bá wa tún wọn ṣe ọlá ìjọ kan ṣoṣo ọlọ́run, kí ó má jẹ́ kí ìlú ọba ìjẹ́ lé wọn lórí, kó ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa náà. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي